ẹ jọ ní ṣókè ẹ̀kọ́ bá sọ pa Dr. Síkírù Àyìndé Barrister sir. wẹ́ adúpẹ́ fún Ọlọ́run Ọba ó ní tí mo bá lọ tán kí wọ́n mọ jẹ̀ràn mi kó mo fi jọ ànábì mọ̀ọ́mọ̀ ni Ọlọ́run wa ṣe gbígbàdúrà náà tí Ọlọ́run bá gbàdúrà èèyàn kò ní sọ̀kalẹ̀ látọ̀run wá gbàdúrà èèyàn àwa adúpẹ́ fún Ọlọ́run pé ó ṣe ẹgbẹ́ wa gbogbo ẹgbẹ́ Barrister a máa ń celebrate Barrister lọ́tún lọ́sì létà làwa ronú pa pé kí ló dé tí gbogbo owó ògbìmọ̀ pọ̀ ká máa ṣe ẹyọ kan tí ó jẹ́ gbòógì tó yẹ pé gbogbo ayé ó dẹ̀ máa gbọ́ yóò mọ̀ lókìkí lọ ẹgbẹ́ yẹn ni Ọlọ́run wa fi sọ wípé Barryfest ni Ọlọ́run wa fi àṣẹ sí tí Ọlọ́run ṣe ní ẹgbẹ́ tó da gbogbo wa papọ̀ níbi tá a wà àtàwọn tó wà ní Amẹ́ríkà tó wà ní Qatar tó wà ní UK tó wà ní gbogbo àgbáyé pátá àti gbogbo ẹgbẹ́ tó wà ní Nàìjíríà tí a wá darapọ̀ tá a wá pera wa ní Barryfest group ní under Síkírù Àyìndé Barrister Musical Festival Forum tí a wá sọ pé ok ní every 2 years ní ọdún méjì a máa wá jókòó jọ a máa ṣe oríṣiríṣi nǹkan ní ìrántí Dr. Síkírù Àyìndé Barrister fún iṣẹ́ ribiribi pé ó dá fújì sílẹ̀ tí Ọlọ́run sì jẹ́ kó jẹ́ àtẹ́wọ́gbà káàkiri gbogbo àgbáyé. ẹ̀kọ́ Barrister kékeré kan fún wa. ìwàlẹ́wà ọmọ ènìyàn ọlá máa ṣìlò lára ẹni wà ní òkùnkùn tọ́lá bá tán olówó rẹ̀ ò fi mẹ́bí ó mẹ́bọ́n màgbòdò tó ní àìní wà ló ń da ẹni lórí ara lè àwọn kò gbádùn àwọn o àwọn náà ò gbádùn ara rẹ̀ nínú ilé ẹni tó lé ní mayọ̀ láyọ̀ jù o ẹni tó wà náà wà ní kò tó ṣẹ́ wá gbọ́ ẹni tó lọ́la kò sẹ́ni tó yé. ẹ wo orí tó ń play yìí nísìn kò sí ọgbọ́n ṣáwọ́mọ́ wo lọ́ máa play ilé iṣẹ́ ń gbọ́ ọmọ ọlọ́ máa play ilé fún tí ò ní rí ọgbọ́n kọ́ níbẹ̀ evergreen àwọn ọmọ mi á máa sọ fún mi pé mo sọ lẹ́ẹ̀kan pé sẹ́ni ṣì wà láàyè ní tí bá wí kò sí láàyè máa ní báwo lórin wọn ṣe jọ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ṣé current affair ni ṣé nípa family planning ni ṣé nípa so many names so kò sórin wọn aláàjì kan tó jẹ́ àṣàdànù. ẹ dá wa dárúkọ àwọn wọn bíi méjì mẹ́ta. irú ìtàn play nísìn iṣẹ́ lóògùn iṣẹ́ lélẹ̀ ṣé Barry Wonder ni kò sí bí wọ́n ti fẹ́ play Barry Wonder tẹ́lẹ̀ ní mú jójó àbí Fantasia ni tí wọ́n ní mú jójó ṣó ti yé nìsín àbí Barry Special àbí Fuji Exponent. nínú olórí tó bá fi ṣe ètò àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ nọ́mbà wà ní Barry. Pílẹ̀. And then this is the work of reality. Akápẹ́rọ láwọn òun àwọn ọmọ ẹ̀yìn wọn gẹ́gẹ́ bí ọmọṣẹ́, bí bàbá, bí ọmọ ìdílé rẹ̀ táwọn náà tún fi ní èrè royalty yẹn o títí dọ̀la ẹgbẹ́ bá mi fún gbogbo wọn ní àtẹ́wọ́ torí lè fẹ́ wà lóko ẹ bá mi fún wọn látẹ́wọ́ torí Ọlọ́run. ẹ jọ ẹ lè sọ bá a sọ pa wọn. Orin bàbá wa Barrister jẹ́ orin kan tó jẹ́ pé tẹ́ bá ń gbọ́ ó ní ọgbọ́n ó ní ìmọ̀ ó ní òye gbogbo kan tí wọ́n fi ń gbélé ayé ni bàbá wa Barrister ni wọ́n ti kọ sínú orin wọn kọ́lọ́n kó bá a délẹ̀ fún yẹn rí. ẹ máa ń gbóná dáadáa bí. àwọn orin wo lẹ lè kọ ẹ̀kọ́ fún mi. ok àjòyò yé máa délé mi o àjòyò yé máa délé mi o ilé bá mi èmi o ilé
ilé bá mi yé mi o ilé yé mi bá mi o àjò yóò yé máa délé mi o mo ti sọ fún bàbá mi wípé máa délé mi gẹ̀rẹ́. pọ̀ it's too much. kò sí orin Barrister tí mi ò like ṣé ká sọ pé iṣẹ́ lóògùn iṣẹ́ ni àbí fújì gàbí àbí òkè àgbà ni ẹ máa jẹ́ ń lò gbà yípẹ́ o ẹ máa jẹ́ ń lò gbà ẹ máa jẹ́ ń lò gbà yípẹ́ o ẹ máa jẹ́ ń lò gbà ìgbà ẹ̀yìn tó láyé ẹ máa jẹ́ ń ṣiṣẹ́ o ẹ máa jẹ́ ń lò gbà yípẹ́ o. orin ẹ pọ̀ oríṣiríṣi kò sí èyí tí mi ò lè kọ kò sí èyí tí mi ò mọ̀ kò sí rẹ́kọ̀dù ẹ̀ tí mi ò ní so eré tí mo kọ tán yìí sókè àgbà yẹn òun ni esco lp 009 tí ó ṣe ní 1980 so kò sí orin ẹ̀ kan tí mi ò mọ̀ kò dẹ̀ sí èyí tí mi ò rí kò sí èyí tí mi ò ń gbọ́ bó ṣe wà nìyẹn. kí ni táìtù yìí tẹ̀ ń kọ yìí. òkè àgbà. òkè àgbà ẹ dárúkọ orin Barrister. esco lp 009 released in 1980. 1980. bẹ́ẹ̀ni. ó dáa ẹ dárúkọ bíi olóògbé márùn. orin ẹ̀ márùn. ẹ bá ní kí n dárúkọ 20 gan máa dárúkọ ok ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti esco lp 001 ìyẹn ni orúkọ táìtù yẹn ni ọlọ́jọ́ ìní mojúbà the late artist òun ni esco lp 002 fuji reggae òun ni esco lp 003 fuji reggae series 2 òun ni esco lp 004 Yorùbá ànábì esco lp 005. ó ṣe àgbà pé 100 Barrister ní gan olólùfẹ́ Barrister. gbogbo yí àti eníkálukú wọn gbogbo àwọn tí mo dárúkọ yẹn ń sìn gbogbo wa yẹn títí di 003 1978 ló release àwọn yẹn so 79 ó bẹ̀rẹ̀ láti 04 05 007 gbogbo ẹ̀ 79 ìyẹn ni àwa ọjà ìyẹn ni my most favourite record tó jẹ́ pé mi ò lè ṣe kí n má gbọ́ in a week. Dèmi ká olókun ọ̀la Àyìndé Ògún Barry wonder if you gonna see Barry wonder you gonna see wonderful kọrin tó fẹ́ kọ ṣàlàyé káráyé gbọ́ Àyìndé Ògún ọmọ Ògúnmọ̀ṣọ́ ọmọ ìyàwó ológun ọmọ ọ̀run nìnà yàn àgbẹ̀ gúnmọ̀gún kẹ́ o àjífẹ́ ńlá bọ̀ oyan kẹ́ńbẹ́rí bí ẹni yan kọ oyan gàǹbàrí bí ẹni yẹn ní àkàrà Àyìndé mú fọmọ sára Àyìndé dálẹ̀ àtógún ogun dọ́hùn kò pin dáadáa èèyàn tó da ni bàbá mi bẹ́ẹ̀ ni Barry 2 ó pọ̀ èèyàn tó dáa ní Barrister tí n bá dàgbà tí n bá tún ayé wá tí mo darúgbó tí n bá tún máa wáyé ara Barrister ni màá tún gbà jáde torí pé bàbá ni Síkírù nínú ilé Barrister níta bàbá tó dáa ni bàbá tí ò fẹ́ wàhálà fọ́mọ ẹ̀ fọ́mọ àbúrò fọ́mọ ẹ̀gbọ́n fọ́mọ àdúgbò káàkiri tí ò fẹ́ wàhálà fún mi tó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo èèyàn káàkiri àgbáláyé bàbá ni òun náà ní iṣẹ́ ò ṣe parun nígbà tí Barry ò ti parun Barry ti dé ò lè parun Barry jẹ́ ò lè parun bẹ́ẹ̀ ni Ọlọ́ládé Ahmed Barry 2 kò lè parun Besco Azeez kò lè parun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè parun. ìgbà ló pẹ́ nílé wa ló mú o ọ̀yà kú ọ̀yà kú. Cosita de lónìí, bíṣèjó.
àwọn kan sọ bẹ́ẹ̀ rí wọ́n láwọn ò kí í jó àkó máa sẹ́ni tó bẹ́ wọn o wọ́n tún padà ọjà òdìbò lérè wá kó wọ́n tẹ̀lé ìfẹ́ wá. ọmọ kéékèèké lókè olóògùn wo òbí kòtò ọgbà alágbàdo ní ẹlọ́wọ́ àlìlẹ́gbẹ́. èdè láyájọ́ ìrántí Àyìndé o Bàmí Síkírù Àyìndé o ọmọ Agbájé Sálámì Àyìndé o Òkè Túnúgbò Sábárì Àyìndé o ọmọ Agbọ́rúrú Àyìndé o Síkírù Àgbájé lọ́lá ìdùnnú olórin àgbéga olórin. nǹkan táwa ṣe bíbá ilé ni ìrántí bàbá wa Dr. Síkírù Àyìndé Barrister tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ jẹ́ ìṣífìlà fún bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn kọ́lọ́wọ́n lọ́jọ́ ìníjọ́ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí gbogbo àwọn tó tún jẹ́ pé wọ́n ti ga lẹ́yìn wọn náà táwọn kọ́lọ́wọ́n jẹ́ kí wọ́n pẹ́ láyé jù wọ́n lọ gbogbo àwọn tí wọ́n já síwájú gbogbo wa kọ́lọ́wọ́n jẹ́ kí wọ́n pẹ́ láyé kárìíra wa pẹ́pẹ́pẹ́ kírú ẹ̀yìn báyìí náà kọ́lọ́wọ́n má fi ṣèwọ̀ ẹnìkọ̀ọ̀kan àwọn tó ń ṣáájú wa àtàwa náà nígbà táwa náà bá papòdà.